àwọn èèyàn lẹ́yìn lẹ́ ń dà lóru ẹ farun iwájú ẹ fà pọ̀ mọ́ tí pàkọ́ kí ló ṣẹlẹ̀. ẹ̀sùn tẹ́fí kan mi lè díẹ̀ o. wọ́n lẹ̀ ń dà lú irú ẹ sì jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá wá dàrú ẹ̀já àwọn èèyàn mọ̀. kámẹ́rámà ẹ bá ń gbé àlejò mi sójú agbágbé yìí kí gbogbo àgbáyé kan rí àlejò mi. àwọn bí mo ti sọ pé èèyàn ńlá ló l'Ògbómọ̀ṣọ́ ọwọ́ méjèèjì ni mo fi ń gbáyà pọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ lèmi o ìlú tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá bọ́ mọ́ Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ ẹ tètè fẹsẹ̀ fẹ́ nítorí pé kì í ṣe ibi tẹ́ ẹ lè dúró sí ọmọ Ògbómọ̀ṣọ́ a máa rìnrìn àjò gan-an wọ́n sì máa ń ṣàǹfààní níbi tí wọ́n wà gbogbo àwa tá a wá wà lájò tá a jọ mọ́ Ògbómọ̀ṣọ́ a ó kórè oko délé láṣẹ Èdùmàrè àlejò mi ẹ bá ń gbẹnu sí máìkì yẹn bí ọ̀gá mi rí ọmọ. orúkọ mi ni Adélékan tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Àmọ̀tẹ́kùn Oodua gbogbo lẹ̀kílẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni mí. Àmọ̀tẹ́kùn Oodua Ògbómọ̀ṣọ́ Segiri là wà. ẹ ṣeun ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run. àmín àmín àmín. bí kò ṣe dàrú ní ayé àwọn baba ńlá wa táwọn baba wo sì dàrú àwa ọmọ a ní dàrú kò sí ní tọwọ́ wa bàjẹ́. àmín àmín àmín. gbóni tẹ́ pílẹ̀ lẹ́ẹ̀kan ni ó ní Ògbómọ̀ṣọ́ ó yẹ ká jọ débẹ̀ o èèyàn ńlá ló l'Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́. sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe béèrè question bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ àyà tèmi kẹ́kọ̀ọ́ sọ. àwa ò dàlúrú a sì lè dàlúrú. ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ èmi ò ń dá sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé gbogbo wa la fẹ́ràn ìlú wa especially àwọn tó bá gbé àjò tí wọ́n gbélé tó jẹ́ pé bóyá létà wọn wálé ìfẹ́ Ògbómọ̀ṣọ́ máa ń jẹ wá lógún pẹ̀lú àwọn tí ń bẹ nínú ilé lọ because èmi ìlú Ivory Coast ni wọ́n bí mi sí l'Abidjan èmi believe nù ìjọ́mi èèyàn ṣe kókó ju ìyẹn sọ pé religion ò dá o àmọ́ àwọn bàbá wa wọ́n ti wà nílé ayé tí ò sí religion tí wọ́n sì ń fìfẹ́ lo ayé. tí wọ́n sì ń fìfẹ́ lo ilé ayé. ẹ dákun Àmọ̀tẹ́kùn nínú ìwádìí yín ṣé kìí ṣe pé ìmáàmù gbé owó fún àwọn kan náà dílé wípé ẹ fààyè gbà mí torí pé máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àkàmàdù oyè wípé ẹ sáré pé ẹjẹ máa jókòó lé yín tọmọdé ayé lára bá gbowó lọ́wọ́ ìmáàmù ṣẹ́gbọ́n tí mo wí tí mọ̀mú ìbá sọ ọmọ inú ilé wọn lè mí sọ o tó bá gbowó lọ́wọ́ ìmáàmù pírọ́blẹ́mù lé wọn nù. pírọ́blẹ́mù tí wọ́n nínú ilé wọn kò kàn ẹ̀yìn. ìtọ́ bá fi gbowó tó ò lè sọ pé lágbájá yìí èso ọmọ inú ilé wa sẹ́mi mi ò sí bẹ́ẹ̀ lágbájá yìí àwọn bẹ́ẹ̀ bá wá gbowó fún yín ni ẹ sọ àwọn ọmọ rí o kí ariwo ti kọ́kọ́ ta kó tó di pé wọ́n yàn máàmù. wá ní ó jẹ́ ọ̀nà àbáyọ tí ìfẹ́ àti ìṣọ̀kan tí ó fi padà sí ìlú Ògbómọ̀ṣọ́ kí lẹ̀yin rò pé a lè ṣe torí nìsín ẹlẹ́ẹ̀bá Gandija ìyẹn kábíyèsí ọba wa. ìyẹn lè bá kábíyèsí jà láyé. ìmáàmù náà sì ní gbogbo èèyàn mọ̀ pé olólùfẹ́ ìmáàmù nìyí. gbogbo nǹkan tí wọ́n ń lọ ń lù àwọn èèyàn nílùú ti pín méjì àwọn kan wà lẹ́yìn ìmáàmù àwọn kan wà lẹ́yìn kábíyèsí. ẹ má sọ bá wọn. ẹ má sọ bá wọn. àwọn orí òyìn la wa àwọn èèyàn mo láwọn èèyàn sọ bẹ́ẹ̀. kì í ṣe ẹlú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ sọ fún yín. ó ti yé mi. gbogbo èèyàn ló wà lọ́dọ̀ kábíyèsí. gbogbo èèyàn àwọn kan lásẹ̀sì síbẹ̀ ni. ìmáàmù ò tó bẹ́ẹ̀ kí ìmáàmù ó sọ wípé àwọn ò sí pẹ̀lú kábíyèsí. number one citizen l'Ògbómọ̀ṣọ́ kábíyèsí ni. bẹ́ẹ̀ni. gbogbo òlú ló wà pẹ̀lú kábíyèsí. àwọn kan ní opportunity àti déwájú kábíyèsí ni àwọn mẹ́nu méjèèjì. ọ̀nà àbáyọ ń bẹ. àwọn èèyàn ni wọ́n decide láti sọ pé àwọn díjú. àwọn èèyàn díjú. wọ́n díjú wọ́n ní àfẹ́ gbọ́ kò sí pé àbára wa yanjú nǹkan kan. njẹ́ ó bàjẹ́ ó yà bàjẹ́ ni. ìmáàmù wà pẹ̀lú kábíyèsí tọkàntọkàn. ti a rí fídíò bí wọ́n ti di ẹsẹ̀ kábíyèsí mu. tí ìmáàmù bá rọ opportunity àti dọ̀bálẹ̀ wájú kábíyèsí ìmáàmù ó ṣe. ìmọ̀ kẹsì ọmọ gbà wọn láàyè ìmáàmù ó ṣe. torí ìmáàmù mọ̀ pé àṣà ń bẹ ẹ̀sẹ̀ ń bẹ. solution ni pé
àwọn bàbá tí wọ́n ń bẹ nínú ìlú wọ́n gbọ́lọ̀ kọ́kọ́ jébù rẹ̀ tí a bá ní gèyè ọ̀dà ayọ́nà tá a bá tún yọ yìí náà tá a yọ ìtọ́ bá yá iṣu àbí nǹkan tí yẹn ṣe ọ̀gbàdà gọ̀ ni. bí mo ti sọ lẹ́ẹ̀kan wípé ó ń ròyìn ni wá iléeṣẹ́ wa ti wà registered a sì gbọ́dọ̀ gbé nǹkan tí yóò takùṣẹ́ tá a gbé dání a wà ń bì láti takò ẹnikẹ́ni tàbí láti sọ pé ẹnìkan ló ṣe dáadáa àbí ẹnìkan ò ṣe dáadáa ẹ̀yin náà láǹfààní láti wá sórí ètò yìí bẹ́ẹ̀ bá lóhun pàtàkì tẹ́ ẹ fẹ́ bá wa sọ nípa tí ó mú àlàáfíà jọba nílùú Ògbómọ̀ṣọ́ ni o a fẹ́ ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìnmẹ̀sìn títí ìgbà míì tá ó tún pàdé lórí ètò yìí ọmọ Ògbómọ̀ṣọ́ ni mi ò dẹ̀ lè gbèrò kí ìlú Ògbómọ̀ṣọ́ bàjẹ́ ẹ rí i pé àtọ̀tún àtòsì làwọn ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé dání. ìlú Ògbómọ̀ṣọ́ agbègbè Ògbómọ̀ṣọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè títí ọjọ́ mẹ́jọ tá ó tún pàdé Adebayo Josiah Abíọ́lá lórúkọ tèmi tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìmọ́lẹ̀. hallelujah orí òkè agbára ọlọ́run pọ̀ tó wà ní òkè owódé ilé ìwé ìwọ́fìrò l'Ógbómọ̀ṣọ́ pé gbogbo ènìyàn sí ìsọjí alágbára ọlọ́jọ́ márùn-ún team jésù ní ìmọ́lẹ̀ ayé Jesus is the light of the world Jòhánù orí kẹjọ ẹsẹ̀ 12 àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè tí olúwa yóò máa lò fún ìsọjí náà ní prophet Joseph olùdarí Roland láti ìlú Èkó evangelist Ojoade láti ìlú Èkó pastor Peter Ilésànmí JP láti Ẹ̀rìn Èkìtì àwọn olórin ẹ̀mí evangelist Mrs Yemi David láti ìlú Ìbàdàn lady evangelist Mrs Yemi Àmọ̀wó evangelist Christian ẹni ńlá lolúwa sister Debbie praise evangelist Jídé Oyèlámì evangelist Fẹ́mi Oyèwálé ìsọjí ọlọ́jọ́ márùn-ún náà yóò máa bẹ̀rẹ̀ ní Monday 16 sí Friday 20 June 2025 aago 4 lójoojúmọ́ ni venue Owódé grammar school òkè Owódé area l'Ógbómọ̀ṣọ́ ẹni tí a fi ìran yìí rán tí yóò sì máa gbà wá lálejò ni màmá wa nínú olúwa prophetess evangelist Ruth Àmọ̀wó màmá orí òkè agbára ọlọ́run pọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè máa pè sórí àwọn ẹ̀rọ wọ̀nyí 08034199957 tàbí 08177270704 Jésù lolúwa. ilé yá bá dèrò ọdún dé o. gbogbo ẹ̀yin aráàlú Ògbómọ̀ṣọ́ oríire ni mo mú tò yí wá iléyá promo láti iléeṣẹ́ Tajad interior wọ́n ní kí n máa sọ fún yín wípé lásìkò iléyá yìí ẹ̀dínwó ti wà lórí gbogbo ohun tá ń tà nílé iṣẹ́ wa ìyẹn 50% discount lórí àwọn bíi upholstery chairs dining table office table bed frame kitchen cabinet closet TV console doors and frame home bar àti bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ẹ̀dínwó ni lọ́dọ̀ Tajad interior lásìkò iléyá yìí iléeṣẹ́ wọn wà ní New Summit after Parking Hotel Palace ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́. For more inquiry please call 07061826661 or 07010187173. Tajad interior ló ní kí n máa sọ wípé Barika the Sala. City Villa Real Estate tó wà nílùú Ògbómọ̀ṣọ́ tún ti gbé àrà mi yọ o. Sala promo 2025. Alẹ́ Akbar. Ra ilé tàbí kó ra ilẹ̀ kí o sì jẹ́ ẹ̀bùn rẹpẹtẹ bíi àgbò, àpò rẹsì, gálọ̀nù òróró àti àwọn ẹ̀bùn lóríṣiríṣi fún ọdún iléyá tó wọlé dé yìí. Ní ilé-iṣẹ́ City Villa Real Estate. A ní a 4-bedroom luxury duplex with 2-room self-con. Space quarter with gate house on 1,000 square meter land. A 3-bedroom luxury deluxe with gate house on 450 square meter land. Bẹ́ẹ̀ sì ni 450 square meter land wà fún títà on a special offer price. Real estate wà ní opposite Kitiam Hotel Òkè Owódé Ìrẹsà Àpárò nílùú Ògbómọ̀ṣọ́. 5-minute drive ni láti àfihàn. ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 070111493 tàbí 070111463. ẹ tún lè reach out sí wọn lórí cityvilla@gmail.com or www.cityvilla.com.ng. City Villa Real Estate ló ń kí gbogbo mùsùlùmí òdodo wípé a kú ọdún yìí o ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ amínà yàrá. ọdún iléyá ó yàtọ̀ nínú ọdún iléyá ó yàtọ̀ nínú ọdún. Asalaamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tó ń gbọ́ mi. Ilé-iṣẹ́ ìmọ́lẹ̀ photography studio ló ní kí n máa ké dandan fún yín pé ẹ̀dínwó 20% discount wà fún gbogbo ènìyàn. tó bá wá ya fọ́tò ní ilé-iṣẹ́ wa lásìkò pọ̀pọ̀ sísí iléyà yìí. photographs like commercial shoot, portrait shoot, wedding shoot, birthday shoot, video shoot, training, printing pẹ̀lú framing. káyà àwòrán kó dúró re. káyà àwòrán kó mọ́lẹ̀ rekete. káyà àwòrán kó má wò bàìbàì. gbogbo ẹ̀. ó di ilé-iṣẹ́ ìmọ́lẹ̀ photography studio. tóró nìkan ló lè ṣe. ilé-iṣẹ́ wọn wà ní ìmọ́lẹ̀ media house
house blue building Tanimola along Okeanu Sabo Ogbomoso. For booking and enquiry please call or chat 07041060176 tàbí 08036956116. 20% discount sí àsìkò ọdún iléyà yìí nìkan ló wà fún ọ. ọdún iléyà 2025 yìí ayọ̀ la fi ṣe o.